Yorùbá wo ló jẹ president Nàìjíríà rí? Ọbásanjọ́ tẹ̀ ń wí yẹn ológun ni. Ológun lọ́básanjọ́. Ẹ sọ ẹni tí òun ṣe ológun wọn dìbò. Ṣé Ọbásanjọ́ yẹn náà ẹyọ Ọbásanjọ́ ẹyọ kúrò ní ológun? Ṣé lógun kò máa yọ lára ẹ̀? Ogun kúrò lára rẹ̀. Àtọ̀rọ̀ ẹ̀ àtètò ẹ̀ ológun ni. Amẹ́ni tí èyí ṣe ológun tó jẹ́ ọmọ Yorùbá tí ó jẹ president yìí kò tí ì sọmọ Yorùbá tó jẹ́. Àkọ́kọ́ ọmọ Yorùbá tí ó jẹ́ òun ni Asiwaju Bola Ahmed Tinubu. Ìwọ tó mọ̀ pé ò ní PVC lọ́gbà o. Gbogbo wa ní mọ́ṣáláṣí wa. Ẹ jẹ́ a máa ṣe campaign o. Àwa la wà ń bẹ̀ lẹ́nu Ọlọ́run tó rí 227 náà lòdì rọrùn o. Èmi ò mọ ohun tó ṣe wá. Bóyá èpè ni. Àbí bákan ni ẹ jẹ́ àwọ̀ ẹ dànù. Gbogbo ọgbọ̀n ọdún la máa ń takora wa. Tí Trump ń sọ wípé wọ́n fẹ́ pa Christian, wọ́n ń genocide. Èmi tí mi ò sì kàwé mò ń wò tó mọ kí ló ń jẹ́ genocide, mo wá bi àwọn tí wọ́n kàwé kí ló ń jẹ́ genocide. Ó já sí pé nǹkan tó ń pè ní genocide yẹn kò ṣẹlẹ̀. Ogun State House of Assembly wọ́n pass bill kan, bill tí wọ́n pass yìí ọba Awùjalẹ̀ ló sponsor ẹ̀. Kí ni bill ọ̀hún ni pé gbogbo ọba tó bá já sí pé mùsùlùmí ni tó bá kú káwọn olóòṣà má gbé, kí wọ́n sin nílànà mùsùlùmí ẹ̀. Tó bá jẹ́ Christian náà ni kí wọ́n sin ní ìlànà Christian. Tó bá jẹ́ olóòṣà ni tó ń bá wọn bọ̀ṣà problem ẹ̀ nìyẹn. Eléyìí láàrò ẹni ṣe dáadáa fún Islam, kò sọ́ba mùsùlùmí tá a lè kà tó. Ìbò ló ń bọ̀ yìí ní 2027. Ìbò tó ń bọ̀ yẹn lẹ́kọ̀ọ́ yìí náà ni. Èkó ìta fi sí Ọlọ́run bá wa fi ó ṣe kò ń gẹ̀, ó fi wá ṣe kò ń gẹ̀ níbẹ̀. Ìfiwá ṣe kò ń gẹ̀ yẹn ni pé ọmọ Èkó náà ni president lọ́wọ́lọ́wọ́. Allahu Akbar. So Èkó tó jẹ́ president lọ́wọ́lọ́wọ́ yìí nílẹ̀ Yorùbá ò tí ì jẹ́rìí. Tó jẹ́ mùsùlùmí. Kódà kó má jẹ́ mùsùlùmí. Akramakumullah. Yorùbá wo ló jẹ́ president Nàìjíríà rí? Akramakumullah. Ọbásanjọ́ tẹ̀ ń wí yẹn ológun ni. Hayyakumullah. Ológun lọ́básanjọ́. Ẹ sọ ẹni tí òun ṣe ológun wọn dìbò. Ṣé Ọbásanjọ́ yẹn náà ẹyọ Ọbásanjọ́ ẹyọ kúrò ní ológun? Ṣé lógun kò máa yọ lára ẹ̀? Ogun kúrò lára rẹ̀. Àtọ̀rọ̀ ẹ̀ àtètò ẹ̀ ológun ni. Amẹ́ni tí èyí ṣe ológun tó jẹ́ ọmọ Yorùbá tí ó jẹ́ president yìí kò tí ì sọmọ Yorùbá tó jẹ́. Àkọ́kọ́ ọmọ Yorùbá tí ó jẹ́ òun ni Asiwaju Bola Ahmed Tinubu. Ẹ má ṣe mi gbogbo nǹkan tí mo ń sọ yẹn ó ní àwọn kọ́mákọ́má kan lábẹ́. Gbogbo ẹ̀ ló nítumọ̀. So Ọbásanjọ́ Tinubu ó jẹ́ nígbà tó wọlé lálákọ̀ọ́kọ́ Èkó yìí ẹ̀ dìbò fún. Allahu Akbar. Ìran mi lẹ́kọ̀ọ́ yìí wọ́n mú vote mọ́ lọ́wọ́ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn àwọn wípé eléyìí ó yẹ ká tara wa jí. Mo ti ṣe ní tafsiri rí èmi ò mọ ohun tó ṣe wá bóyá èpè ni àbí bákan ni ẹ jẹ́ àwọ̀ ẹ dànù. Gbogbo ọgbọ̀n ọdún la máa ń takora wa. So nísìn Ọbásanjọ́ ẹ̀yin lẹ kó sí mi lẹ́nu. Akramakumullah. Asiwaju Bola Ahmed Tinubu ó jẹ́ jíjẹ tó jẹ́ yìí ẹ máa wo àwọn Haúsá support ẹ̀. Wọ́n dẹ̀ ní wọ́n mú Haúsá ní north tó jẹ́ mùsùlùmí, òun náà jẹ́ mùsùlùmí. Ìyẹn bí àwọn ẹlòmíràn o ní pé muslim ticket. Eléyìí àtàjì gbogbo àwọn tó ní a máa ń gbọ́ iye máa kọjá létí wa ni àyíyàsí tí bó bá ń bọ̀ báyìí dé
ìjọ tẹ bá máa rí àwọn Haúsá tí oníbàárà wọn tí ẹni tó lẹ obìnrin gbogbo ẹ̀ wọ́n ó tò ní nídìbò lọ́dọ̀ wọn tí wọ́n bá wọlé a máa sọ pé òjòrò ni òjòrò wo àwa Yorùbá ń bì báyìí àsìkò gbà tí wọ́n ń dìbò ọjọ́ ìbò yẹn làwọn èèyàn àwọn ẹlòmíì ò ní bọ́tà wọ́n ó jókòó sílé wọ́n máa ta lúdò àbí kán máa wo bọ́ọ̀lù àbí kán máa ṣeré àwọn ọmọ tó yẹ kó bọ́tà kán dìbò wọ́n wà níta wọ́n máa gbá bọ́ọ̀lù kò sí awareness nípa nǹkan tó ń jẹ́ election is by number tó o bá ní nọ́mbà tó pọ̀ o ò lè win ìyẹn jẹ́ odidi kan ìjókòó wa yìí á sọ̀rọ̀ lórí ẹ̀ màá fi ààyè yẹn lẹ̀ fún ẹni tó ní keynote address láti sọ̀rọ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì òun ni ọ̀rọ̀ ń pa nǹkan tó ń ṣẹlẹ̀ láyé tí Trump ń sọ wípé wọ́n fẹ́ pa Christian wọ́n ń genocide èmi tí mi ò sì kàwé mò ń wò tó mọ kí ló ń jẹ́ genocide mo wá bi àwọn tí wọ́n kàwé kí ló ń jẹ́ genocide ó já sí pé nǹkan tó ń pè ní genocide yẹn kò ṣẹlẹ̀ Christian ló ní ìbọn wọn àbí ní church ta ló dá wọn dúró pé kán má ní church kò sí ọjọ́ Sunday kán má lọ church ni kódà ọjọ́ Saturday kò wọ́n ló tún fún wọn àwọn tó ní Sabbath Saturday làwọn jọ́sìn àwọn Yehudi so síbẹ̀síbẹ̀ tó bá di àsìkò December o ní rọrùn sunulé wọ́n máa yin báńgà ni gbogbo ṣọ́ọ̀bù ni wọ́n pàtẹ ni wọ́n tanná sí ṣé mùsùlùmí kan dá wọn dúró mùsùlùmí kankan dá wọn dúró so àwa tí a jẹ́ àáfà tá a jẹ́ imam ó yẹ ká jọ bára sọ̀rọ̀ ká gbé wò so fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìpérò tá a fẹ́ ní nìyẹn so láti gbé ọ̀rọ̀ ní kúkúrú mo dá dúró báyìí mo gbé ọ̀rọ̀ fún ẹni tó ní keynote address àtàwọn tó já sí pé rapporteur ni wọ́n nínú conference wa so wọ́n á lè treat issues bó ṣe yẹ kí wọ́n treat ẹ̀ so ẹni tó bá lásọ lé kún ọ̀rọ̀ tí wọ́n bá sọ àbó ní béèrè ayé wà nílẹ̀ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.